lẹ́ẹ̀kan sí àwọn apàdọ́pàá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Ọba tí a dúpẹ́ fún yìí, ọba náà lọba tó dá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Àgbàtà tó wá jẹ́ mùsùlùmí tọ́nà tó wá sórí Islam fún wa, ọpẹ́ ni fún ọlọ́ba náà. Àwọn àmì ọlọ́ba kó sí àlékún ọlá rẹ̀, àlékún àjùlá rẹ̀, àlékún orí rẹ̀ kó sí fún wa. Túpọ̀ bẹ̀ ọba tó tóbi ni. Ọba ẹ̀yìn lógo ẹgbẹ́ tó sì káyìn. A sì dúpẹ́ fún lórí gbogbo àwọn orí tó sì wá. Olùbátà sì gbàgbọ́ táà lélómi táà fẹ́ gbàgbọ́ ìtọ́lọ́mà ìlànà. Ọba yìí ò náà lọ́ba tí à ń wá ìrànlọ́wọ́ rẹ̀ lórí gbogbo àdáwọlé wa pátá. Àfẹ́ kí ọlọ́ọ̀bá kí ó ràn wá lọ́lẹ̀ lórí. Bákanáà ò náà sì ni ọba tí ẹ̀yìn tọ́ sí tó pé inú sánmà àtilẹ̀ ò náà lọ́ba tó ní méjèèjì tó sì ń kọ́ntró rẹ̀. Mímọ̀ fún ọlọ́ọ̀bá náà pípọ̀ ní ìbùkún fún ọlọ́ọ̀bá Allah. Ọba yìí ò náà lọ́ba tó lè pé ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́ba níṣẹ́ alayhimu salatu wassalam, tó wá fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi ṣe òpin wọn. Ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì Muhammad sallallahu alaihi wasallam, gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣe ọba síwájú ànábì ọlọ́ba nìkan bá nìkan wọn, gbogbo àwọn sàábé bá ní yọ́nú sí wọn, ẹni ìyọ́nú ni wọ́n ṣe mọ́sá bá ní yọ́nú sí wọn. Gbogbo ọjọ́ tó tẹ̀lé wọn lórí dáadáa bá ní yọ́nú sáwọn náà, ìyọ́nú ọlọ́ọ̀bá lọ́n jẹ́ kó lórí àwọn ẹkùdá àwọn ọmọdọ́mọ wa. Kọlọ́ọ̀bá àlékẹ́ ọlá gbogbo ń dáa ń ṣe láyé ọlọ́ọ̀bá dálùwà láyà, kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa, kó bá fi sínú sọ ń ṣẹ́rí wa, kó tó máa ń bá ṣẹ́rí ẹ̀dá jẹ́ kọlọ́n kó lè jìnà sí wa. Ẹ̀yẹ̀rúsàn ọlọ́ọ̀bá wọ́n bá sì kò yí sí kìlọ fún ara mi àti wà náà pọ̀dọ̀wọ́ wa. Ẹ jẹ́ ká páyọ Ọlọ́run. Ìpáyọ Ọlọ́run bá jọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Bá bá ń bẹ nínú ilé wa ìpáyọ Ọlọ́run, bá bá ń bẹ níbi iṣẹ́ wa ìpáyọ Ọlọ́run, bá bá dúró ìpáyọ Ọlọ́run, bá bá jókòó ìpáyọ Ọlọ́run, bá bá dáwà ìpáyọ Ọlọ́run, bá wà láàrin àwọn ìpáyọ Ọlọ́run. Torí ìpáyọ Ọlọ́run báyìí ó wà nínú ìròyìn àwọn ẹni rere, àwọn tá ń pè ní alìmùsìní. Inú òpò tó ga jù ní Islam náà ni martabatul ihsan, ìpele ìṣerere. Lẹ́bẹ̀rẹ̀ pé ìjọ́ Jibril dé tó wá bá Ànábì léèrè nípa ìpele ẹ̀sìn, ọkọ̀ béèrè nípa al-Islam, Ànábì dá lóhùn. Ó tún béèrè nípa al-Iman, Ànábì dá lóhùn. Ó tún béèrè nípa al-ihsan, Ànábì dá lóhùn. Ó ní ìpele tó ga jù lẹ́sà mùmínì. Tá bá kó nínú Islam, ẹ̀rí ìpele àkọ́kọ́ ó náà ní al-Islam, láàpẹ́ al-Muslimun, al-Muslimi. Ìpele ẹlẹ́ẹ̀kejì ó ní al-Iman, al-Mu'minun, àwọn olùgbọ́nà gbogbo. Ìpele ẹlẹ́ẹ̀kẹta ó náà ní al-ihsan, al-muhsinu, àwọn olùṣerere. Tàbí Suratu Al-Imran ní àyà 133, Ọlọ́run bá ń ròyìn àwọn ẹni rere fún àmbẹ̀ ẹ̀rẹ̀. Ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum, ọlẹ́yìn mùsùlùmí, ẹ̀yin mùmínì, ẹ̀yin ẹni rere, ẹ máa alápá ń tètè lọ́sí gbogbo nǹkan tó bá lè mú àforíjì ọlọ́ọ̀bá wá fún yín nínú ìgbàgbọ́ ni, nínú ìjọsìn ni, nínú wà nínú ṣe ni. Wa jannatin, ìsàlápá ń tètè láti kẹ́ẹ̀lẹ̀ bá lẹ́tọ̀ sí àlìjánà Ọlọ́run, arduha as-samawati wal ard, tó kú bí fẹ́
alìjánà yìí ó ju sánmà àti ilẹ̀ lọ u'iddat lil muttaqin ọlọ́láwà pàlìjánà apálísílẹ̀ àwọn olùpayọ̀ lọ alladhina yunfiquna fis sarra'i wad dharra'i àti a máa ná sójú ọ̀nà Ọlọ́run nígbàtàrà rọ̀ wọ́n á ná nígbàtàrà ọ̀rọ̀ wọ́n á ná ẹ̀rì wal-kadhimina al-ghayz àti a máa ń gbé ìbínú mi wal-'afina 'anin-nas tí a máa ń yáfẹ́ àwọn èèyàn wallahu yuhibbul muhsinin Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ ìwà táàfi ìdẹ̀lẹ̀ inú ìwà payọ̀ Ọlọ́run at-taqwa min sifat ibadillahi al-muslimin Ọlọ́run sí wà nínú wọn torí díẹ̀ ìjà payọ̀ Ọlọ́run kásì máa rántí péjọ kan bẹ̀ta padà sọ́dọ̀ Ọlọ́run àkọlé ọ̀rọ̀ wa lé ní o náà ni mashru' Eid al-Adha wal-Udhiyah kí ni túnmọ̀ ilé gbọ́wàtá aláǹfààní àti gbọ́wà ní ìjẹjọ́ asọ́fà ní ìjẹjọ́ yí pé àkọ́kọ́ mẹ́wàá gbẹ̀lẹ̀sùn ìjà ilé iṣẹ́ ni tó ipá wọn àfá Islam wọ́n pè kalẹ̀ fún wa a project oṣìṣì for first 10 day of Zulhijjah fàwọ́ta bá fẹ́ ṣe dáadáa wọ́n ní àwọn àlàkalẹ̀ tí wọ́n fún wa inú àwọn àlàkalẹ̀ tí wọ́n fún wa o náà ni mashru' al-iltizam bil muhafazati ala salawat mafruḍa o náà ni ìmójútónù wákàtí márààrún bá a ṣe mójútẹ́lẹ̀ mẹ́wàá àkọsùn ní jẹ́ ìkàtí wọ́n á mójútó sí tọ́bẹ̀ lórí pé kájídé mọ́sálásí kásìkò orúkọ̀kan tó káti yí àwọn náfílà kan kí àsìkò orúkọ̀kan tó kí ó lè yí pé takbiratul ihram aláàpátá fi bẹ̀rẹ̀ ẹ̀rùn kó sojú wa tàbátọ́wá kí o náà tán kásì àwọn àsìkáàrù tọ́tọ́ tó yẹ àwọn àsìkáàrù ba'da salam àwọn ànájọ́ta májábá sálámàtán lẹ́yìn náà kátùdó mọ́sálásí káfàrarú ilé Ọlọ́run nínú mẹ́wàá àkọ́ Zulhijjah project ẹlẹ́ẹ̀kejì mashru' siyam àwẹ̀ kárí àwẹ̀ gbígbà bẹ̀bí project agaga ọjọ́ mẹ́sàn àkọ́kọ́ tó pọ́jọ́ kẹwàá ọjọ́ ọdún ni kó sì pé ọjọ́ kọ̀ọ̀kan àwọn ọjọ́ mẹ́sàn yìí lágbàwẹ̀ nú ẹ̀ ìtọ́wà nípa jù nú ọjọ́ mẹ́sàn òun náà ni al-yawmu at-tasi' ọjọ́ kẹsàn tùgbó náà ni ọjọ́ àràfà tí a lè mọ́ sọ sára wípé àwọn ọjọ́ àràfà ó ń ṣe àgbéyí lọ́dọ̀ Ọlọ́run fún àti tó bá gbà kọ́lọ́run fi máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún kan tó tẹ́rù kọjá lọ ọdún tó ń bọ̀ agbóòrí ìgbà àwẹ̀ níbẹ̀rẹ̀ Zulhijjah gẹ́gẹ́ bí project ẹlẹ́ẹ̀kẹta mashru' qiyamil layl pé ọjọ́ mẹ́wàá ẹ̀wà iná òru rẹ̀ ká má fi ṣeré kí a lẹ́lẹ́ mọ́jú ká má jẹ ọjọ́ kan lọ́nà ọjọ́ mẹ́wàá ẹ̀wà yìí inú òru mẹ́wàá ẹ̀wà yìí láì dìde náfílà lóru walau kanat rak'atayn kódà kó náfílà táyà rákà méjì ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní salatul layli mathna
ó ní òru ẹ máa kí ní méjì méjì. Nínú ẹ̀ náà ni mashru khatm al-Qur'an al-Karim, Quranic project. Ọjọ́ mẹ́wàá ìpìlẹ̀ Zulhijjah yìí ká gbìyànjú láti parí Al-Qur'ani kan, ká gbìyànjú láti parí Al-Qur'ani kan. Tá bá ń ké jùsù mẹ́ta lójoojúmọ́, tá ń ké jùsù mẹ́ta lójoojúmọ́ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run kó tó di pé mẹ́wàá yẹn délẹ̀ á parí ìdí Al-Qur'ani kan. Wọ́n pè ní mashru khatm al-Qur'an al-Karim, Quranic project to finish one Quran láwọn ọjọ́ ẹ̀. Nínú ẹ̀ náà ni mashru dhikri wa du'a, ìrántí Ọlọ́run, ìsàdúà kásẹ̀ as a project. Àgàgà àwọn adhikar, àwọn ìrántí Ọlọ́run al-mutlaqa tí ó ti pé ẹ̀sìn tó wá lẹ́kùn sí dáa lè wé. Ọlọ́run ya ayyuhal ladhina amanu udhkurullaha dhikran kathira. Ọlọ́run tẹ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ àpòyí ẹran tí Ọlọ́run tó pọ̀. Subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar. Subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar. لا حول ولا قوة إلا بالله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. Kódà yẹn lè sọ pé lójoojúmọ́ máa máa ṣe 5,000 àwọn dáṣọ́. Astaghfirullah, astaghfirullah. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. هذه الأذكار نداومها. gbogbo àwọn ọ̀nà tí Ọlọ́run bá ìkádùn ní mọ́ wọ́dùá bẹ́ẹ̀lá dùá kó gbogbo gbàdá máa sàdùá agaga tàbátí ń parí àwọn wákàtí márùn-ún. Ànábì nínú gbàtọ́lọ́ bá máa ń gbàdúrà náà lẹ́yìn ẹ̀yìn ọ̀ràn àyàn. Bẹ́ẹ̀ náà bàbá jí lóru ní dáadáa gbẹ̀yìn òru bí aago 3 ní sísásùbá. Ànábì lọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ wá sánmà ní ayé. A máa bẹ́ẹ̀ pé sí ọ̀sẹ̀ tí ó ń wà foríjì sí ọ̀sẹ̀ tí ń tọrọ ní kí ń fún kálù àǹfààní mẹ́wàá kọ́ Zulhijjah yìí lè dhikri wa du'a, káfẹ́ná tí Ọlọ́run káfẹ́ tọrọ àdúà. Bẹ́ẹ̀ náà ni mashru sadaqa, ìtọrẹ àánú kápùn ìjúlé lórí. Bẹ́ẹ̀ náà mashru naili ajri hajj wal umra tamma wa anta fi baytik. Project kagbalada ají àti umura ní pípé láìsí kónú lè wa. Hadith kan bẹ́ Imam Tirmidhi gbà wà tàwọn fámínà àbáládé. Ànábì ní tàbá kí àsùbá tàní jama tàwà jókòó tó àti kí àsùbá yẹn tàà kó ń bẹ́ tàwà rántí Ọlọ́run tí òòrùn fi yọ tó fi ga sókè díẹ̀ tàbí lè ìrákà méjì tàbá wá ìrákà méjì ó lágbàládá bẹ́ẹ̀ni tó ṣe hajjá tó múra tààmà tí ó pè pérépéré. lẹ́yìn náà mashru birrul walidayn wasilatu rahim project láti dáadáa sáwọn òbí wa àti ìdẹ́bípọ̀. mashru ziyaratul marada project láti bẹ àwọn aláìsàn wò. mashru ziyaratul salihin project láti bẹ àwọn ẹni rere wò. mashru Eidul Adha project fún ọdún Iléyá. mashru al-Udhiyya project fún ìrànlẹ́yà.
mashru da'wati wa nashr al-khair, project láti pèpè sójú ọ̀nà Ọlọ́run àti láti fún rere ká sáwùjọ. Gbogbo ilé pátá láàrin 10 days of Zulhijjah náà lábẹ́kọ̀ ṣẹlẹ̀. A ti wá bẹ̀rẹ̀ lẹ́ni àti wà náà Zulhijjah báyìí. A fẹ́ yẹ̀ wò bó láṣẹ kárí Eid-al-Adha project ọdún Iléyá àti Udhiyah ẹran Iléyá gẹ́gẹ́ bí Mùsùlùmí bó láṣẹ ṣe. Àkọ́kọ́ ń bẹ nígbàtà ti sọ máa yí pé Ànábì ti ròyìn mẹ́wàá àkọ́kọ́ oṣù Zulhijjah, ó ti ròyìn ẹ̀ fún wa nínú àwọn hadith tó pọ̀ tí àwọn àfáà sí ké fún gbogbogbà inú social media ní àárídá àfáà sálàyé ní mọ́sálásí ní àfáà sálàyé lórí mímbàrí ní àfáà sálàyé. Hadith Abdullah ibn Abbas látàní ó ní Ànábì sọ pé ma min ayyamil amal sali fiha ahabbu ila Allahi min hadhihi al-ayyam. Ó ní ò sínú àwọn ọjọ́ ilé ayé ká iṣẹ́ rere nínú ẹ̀ kọ́lọ̀ wá nífẹ̀ẹ́ sí iṣẹ́ rere dáa sínú ẹ̀yẹ bí iṣẹ́ rere dáa bá sí ní àkọ́kọ́ oṣù Zulhijjah. Àwọn sàábé ní qalu ya Rasulullah wala jihad fi sabilillah, ìjagun sójú ọ̀nà Ọlọ́run bá ń kọ́ tó torí ẹ̀ fún wa Ànábì ní wala jihad fi sabilillah, ìjagun sójú ọ̀nà Ọlọ́run ò tó ila rajulun kharaja bi nafsi wa malihi, àfọ́mọ́ni ẹ̀kan tó bá jáde inú ilé rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ pẹ̀lú dúkìá rẹ̀ walam yarji' bi shay'in min dhalik, tó wá lọ sójú ogun tí ó dé tọ́tọ́sàn pátápátá ló lè ní ládàá iṣẹ́ olóore tá a bá ṣe níbẹ̀rẹ̀ oṣù Zulhijjah yìí. Imam Bukhari, Imam Abu Dawud, Tirmidhi gbàdé sí wa. Nínú ẹgbàwá tí ọ̀dọ̀ àfáwà Abdullah ibn Umar, ó ní Ànábì sọ yí pé ma min ayyami a'zamu inda Allah subhanahu wa ta'ala, ó ní ò sínú ọjọ́ ilé ayé tó wá tóbi lọ́dọ̀ Ọlọ́run ó ní bákanáà wala ahabbu ila Allah tọ́lọ́ wá nífẹ̀ẹ́ sí al-amal fihinna àìsẹ̀ rí ń bẹ̀ min hadhihi al-ayyam al-ashr, bí iṣẹ́ rí dáa bá sí ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Zulhijjah yìí. Fakthiru fihinna, Ànábì ní ẹ̀pọ̀nú bẹ̀rẹ̀ oṣù Zulhijjah yìí ó min at-tahlil nígbòlò la ilaha illallah, wa takbir nígbòlò Allahu akbar, wa tahmid nígbòlò alhamdulillah. Akhrajahu Imam Ahmad في مسنده والبيهقي في سننه والطبراني. wọ́n ní àdísì kan tó káwà síse olóore kan ní òun náà ni dhikrullah ìrántí Ọlọ́run kí gbésí olóore tán síbẹ̀ yẹn torí díẹ̀ lẹ́fìrí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah walillahil hamd subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar. Gbogbo ilé àrántà máa ṣe bá jókòó ká máa wí, bá nàró ká máa wí, bá fẹ̀gbẹ́rẹ̀ ká máa wí, àga àwọn obìnrin bá ń dáná lọ́wọ́ ká máa wí, bá ń fòsọ́lọ́ ká máa wí, inú àwọn ṣe olóore ni. Ọwọ́ àmọ̀ mi gẹ́gẹ́ bá ṣe sọ fún wa gẹ́gẹ́ bí inú àwọn ìlànà ẹ̀sìn tí Islam là kalẹ̀ fún wa, òun náà ni pé a máa ń ṣe ọdún Iléyá. Ọdún Iléyá ẹ̀sìn rẹ̀ ó ṣe pàtàkì gan.
inú ọdún iléyá iná láti máa ń pẹran léyá ìbádà kan lẹ́ran léyá pípa yìí tó kó sínú ká pa àwọn àrán ẹran kan fún Ọlọ́run bá wa Allah láti gba ládá tó pọ̀ lé lórí ẹ̀rì torí ẹran tá ń pa yìí ó ní àwọn àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan nínú àwọn mùsùlùmí tá ń pẹran yìí ó ní àǹfààní fún ẹbí tá ti pẹran yìí ó ní àǹfààní fún àwùjọ tá ti ń pa ẹran yìí yàtọ̀ pé Ọlọ́run ló ní àpá ẹran tí ń jẹ́ ìjọsìn torí díẹ̀ Eid-el-Adha project àti Udhiyya project ọdún iléyá àti ẹran iléyá báwo ni àwa mùsùlùmí ṣe ṣe tí a fi ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ ó ti kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tí Sulhijjah bá ti lé ní jímọ̀ jẹjọ asàlẹ̀ ifá pípẹ́ lógo lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ Tuesday tó lọ yìí ó ní oṣù Zulhijjah oṣù kọ̀ọ̀kan lọ́dún àwọn mùsùlùmí ló pé 29 tí a bá wo sánmà tí a bá rí oṣù ní alẹ́ Tuesday ọjọ́ Àlárúbà ìjẹta a jẹ́ 1st of Zulhijjah wọ́n sì wo sánmà káàkiri àgbáyé wọ́n wo sánmà Nàìjíríà yìí wọ́n wò láwọn ilẹ̀ Lárúbáwá àìsọ fún ayé pé oṣù Zulhijjah oṣù táwọn Saudi bá rí ìní la máa ń fi ń tẹ̀lé wọn àfẹ́ kí ìlú kankan yapa wọn torí pé ní wọ́n fi gùn àràfá gbogbo ẹ̀ ní sí bẹ láràfá gbogbo ayé ní bẹ́m̀bẹ̀ fún ìṣọ̀kan mùsùlùmí wọ́n ní ká fi oṣù rírí Saudi Arabia ká máa fi dìtàmì ọjọ́ àràfá ìyẹn ni àpérò àwọn àfá ìyẹn ni kọ́míníkì wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ìjókòó alhamdulillah Saudi Arabia wọ́n kéde oṣù ní alẹ́ Tuesday tó lọ ní ìjẹrin bí a ti rí o nígbàlú tó ṣe náà Sultan of Sokoto àwọn náà kéde pé wọ́n ti róṣù Nigeria náà o ìjẹta Wednesday on the 1st of Zulhijjah di mẹ́ta lé ní a ti bẹ̀rẹ̀ ọdún báyìí a ti bẹ̀rẹ̀ ètò ọdún iléyá àti ètò ẹran pípa ó ti kọ́ bẹ̀rẹ̀ báyìí àkọ́kọ́ ń bẹ fún mùsùlùmí o náà ni al-iltizam bil a'mal as-salihah wal-ijtinab an a'mal as-sayyi'ah kí a dún ní máa ṣe olóore àti sọdúnù kájínà sẹ́sẹ́ látàsí pé lọ kò sígbà tí ẹ̀ṣẹ̀ dá nígbèsí ayé mùsùlùmí fún pé mi mùsùlùmí Abdul Hakim ní mí Khalid ní mí Aisha ní mí Ruqayya ní mí mùsùlùmí ma fẹ́ sọdún láti sin lọ ó ti bẹ̀rẹ̀ ọdún lónìí máa ṣe olóore kó jìnà sẹ́sẹ̀ ìjọba ẹ̀kọ́ sọ má sọ ìjọba ẹ̀kọ́ gbọ́ mọ́ gbọ́ ìjọba ẹ̀kọ́ owó mọ́ wò ìjọba ẹ̀kọ́ lọ má lọ ìgbésẹ̀ àkọ́kọ́ nù ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì fúnra mùsùlùmí ọ̀nà alfarah bí qurbil Eid al-Adha wa istiqbali bis-surur wal-bahja ó ní kí wá máa dùn ká máa yọ̀ pàfẹ́ pàdé ọdún ayọ̀ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ gbọ́dẹ̀dẹ̀ súnmọ́ pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run jímọ̀ ọjọ́ mẹ́jọ ọjọ́ ọdún ni a week lókùn dábí sọdún ìdùnnú báyìí pé Ọlọ́run bá tó dá mi sí látẹ̀sí lọ́dún yìí èmi náà lọ́dún súnmọ́ yìí lọ́pọ̀sẹ̀ kan yìí kéèké yà máa wá kó súsúsú àti bẹ̀rẹ̀ ọdún náà ìtumọ̀ mashhur Eid Adha àti mashhur Udhiyya
ìtí abẹ́ kó ṣẹlẹ̀ láńsọ́fà kó rí as a project as a duty. lẹ́yìn náà wujubu iya'ihi wa idraki maqasidihi shar'iyya wa tish'ari ma'anihi. O náà ni ó tún jẹ́ ọ̀ranyàn pé ọdún ọ̀ranyàn ní kí a gbìyànjú gbogbo tó bá yẹ ká ṣe gẹ́gẹ́ bí ẹ ti ń sọdún kàrípa ṣe. Ó ṣe pàtàkì kí a mọ̀ kí nìdí tọ́lọ̀ ń fi ní ká máa sọdún, ká sì wá gbogbo ìdí, ká sì fi ìdí bá ọdún tàbẹ́ ṣe lò, kí a sì máa túnmọ̀ ọdún lọ́dọ̀ Mùsùlùmí dásí máa sọ fún ọdún tíjọ́dún ọ̀nà láyọ̀ ìdùnnú lọ́dọ̀ Mùsùlùmí ó wá ju ìdùnnú lọ. Abala méjì iná ni ọdún lọ́dọ̀ Mùsùlùmí. Abala kan ni alìjánib alìmáni wa ta'abbudi, agbègbè ìgbàgbọ́nú Ọlọ́run àti ìjọsìn. Lẹ́rìn gbogbo ohun tí ó wà ní ọdún wa ọ̀rọ̀ ìjọsìn ìgbàgbọ́nú bẹ́ẹ̀ wọ́n ti ní ká máa ṣe tẹ̀kbír láti sọ Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd. Abu Hurairah radiyallahu ta'ala anhu àti Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu lásìkò àwọn sàábé láti ọdún ọjọ́ ìjẹta tí sọjọ́ àlárúbá wọ́n ti máa ń jáde gẹ́bí Imam Bukhari ní yakhrujani, wọ́n máa jáde síta ila shawari wal aswaq, lọ sí títì lọ sínú ọjà. Ó ní yukabbirani, àmì ìjọ máa gbọ́dọ̀ bá tó bí wa yukabbiru an-nasu bi takbirihima, àwọn iná máa bá wí Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd. Kama abala kanunu abala ọdún, abala ẹlẹ́ẹ̀kẹ́ ni al-janib al-insani wa ijtimai, agbègbè ọmọnìyàn àti ọ̀rọ̀ àwùjọ, ìrùpọ̀ mẹ́yàn, ìyẹn social aspect of life. Kí a jẹ́ kí ọdún kí ìdùnnú kárí àwùjọ, gbogbo ilé ìlérò gbọ́dún. Ìjọ kan Ànábì sọ, ó ní inna li kulli qawmin 'iidan, ó ní gbogbo ìjọ kọ̀ọ̀kan náà ló lọ́dún, wa hadha 'iiduna, ilé lọ́dún tiwa. Ìyẹn tó Ànábì hàn pé ọdún tiwa yàtọ̀ sọ́dọ̀ àwọn míì. Inna li kulli qawmin 'iidan, gbogbo ìjọ kọ̀ọ̀kan ló lọ́dún tí ẹ, wa hadha 'iiduna, ilé lọ́dún tiwa. Ìyẹn ni pé la yahillu lil-muslimin at-tashabbuh bi ghayrihim fi a'yanihim, kọ̀tọ́bà Mùsùlùmí kí wá kọ́sẹ̀ ẹlòmí inú ọdún tí ẹ, ọdún tiwa àìkọ́sẹ̀ ẹlòmí. Lẹ́yìn náà nínú bá tó ń sọ ọdún látàsìkò lọ ni pé kí Mùsùlùmí rí pé ọdún dáa fẹ́ ṣe qurbatun lillahi, àfisúnmọ́ náà bá ní fi ta'zimu lahu, àfi ń gbọ́lọ́n tó bí ní izharu l-farah wa sururi ala hadhihi ni'ma, a sì ń fi ìdùnnú ayọ̀ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ hàn lórí oore tọ́lọ́run bá ṣe fún wa, torí pé ọdún gbogbo ọdún wa tá a máa ṣe lórúkọ mẹ́sìn wa. Tàbádà ń sọdún ìtúnu orúkọ mọ́sùn Ramadan, orúkọ máa wẹ̀. Tàbádà ń sọdún iléyá orúkọ máa hajj. Lẹ́yìn náà nínú ẹ̀ náà tó ní pé ọjọ́ Àràfá dáadọ́mọ́ alẹ́ẹ̀ká tó ń bọ̀, òun náà ni tọ́ọ̀dẹ̀ tó ń bọ̀, tọ́ọ̀dẹ̀ ọjọ́ méje ọjọ́ Àràfá ní ọjọ́ dáadí máa bẹ ọlọ́ọ̀bá ní anìsàsálà, ó ní ọlọ́ọ̀bá asọ̀gbà ìsàmàlẹ̀ ayé, asìmáhùn ẹ̀dẹ́ lọ sí hajj. A ní gbogbo ilẹ̀ wà mílẹ̀ ní ìmòfúrí ẹsẹ̀ ìjì ọjọ́ tàbí máa sàdúrà ní Ànábì ní ọjọ́ tí àdúrà dáájú
òun náà lọ́jọ́ àràfà. Ó wá ní ètí mo wí àtàwọn tó síwájú mẹ́nu àdúà ní à ń pè ní àdúà ọjọ́ àràfà. ẹmbá tí ó bá lẹ́sìn tó bá lọ sí àràfà kò gbọdọ̀ má ṣe àdúà tá ń sọ kó dàbí ọjẹ́ kan lọ. Àdúà ọjọ́ àràfà ni àwádà wà lọ àràfà náà. Àdúà tá lè ṣe ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Ànábì ní afdalu ma qultu wa nabiyyuna min qabl. Ó ní tó lọ́lá jù ní tèmi Ànábì wí tí àwọn ànábì Ọlọ́run tí síwájú mi náà wí ní gbólóhùn. Tí a bá lọ àràfà yóò sàmà wí ní ọjọ́ ẹni a sàmà wí ní ọba lè wí 100 ọba lè wí 1000. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir. Tó ní díẹ̀ ká gbìyànjú súnà ọjọ́ àràfà ká ṣe ní ká gbààwẹ̀. Àwẹ̀ ọjọ́ àràfà àtọkọ àtìyàwó àtọmọlẹ̀ àjọ gbà. Nígbàtá ìyàwó ọba máa ṣẹjọ́ oṣooṣù tí wọ́n ṣẹ̀jẹ̀ bímọ tí èdè tó mọ́ wà nípò ìdúgbúlẹ̀ àìsàn àjọ gbà àwẹ̀ yẹn ni. Kódà ọmọ kéèkéèké náà bá ní gbà lè tó bá lágbà ti gbà àwẹ̀. Tó bá di pé àwa fẹ́ sínú àjókòó láti sínú papọ̀ àwa ṣàdúà. Ànábì ní Ọlọ́run fi máa ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ tá ti dá ọdún méjì, ọdún kan tó ti rí kọjá ọdún tó tó ń bọ̀. Àwẹ̀ ọjọ́ kan sọmù wáhid ń bẹ́ sọ Muslim àbúkò tánàgbà ìdísìnwá. Àwẹ̀ ọjọ́ kan títí tó fi wá di àárọ̀ ọdún. Tó bá ti wá di àárọ̀ ọdún ojúṣe wa àkọ́kọ́ òun náà ni ìwẹ̀ ọdún. Ìwẹ̀ ọdún torí díẹ̀ àtọkùnrin àtobìnrin láwẹ̀ ọdún. Kódà kó bí máa ṣẹ̀jẹ̀ oṣooṣù kó ṣẹ̀jẹ̀ bí máa yọ́wọ̀ ìwẹ̀ ọdún ni. Ìwẹ̀ pé mo fẹ́ sọdún ó ní ìṣẹ̀jẹ̀ oṣooṣù ṣẹ̀jẹ̀ bí mo dí lọ́wọ́ kìí ṣe ìwẹ̀ ìmọ́ra. Ìwẹ̀ mo fẹ́ sọdún mo wẹ̀ nítorí ọdún bá ṣe máa ń wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà tá máa wẹ̀ bẹ́ẹ̀ náà láàwẹ̀ àníyàn lọ́kàn yàtọ̀. Àti mọ̀ wẹ̀ yíò ìwẹ̀ mọ́ sọdún ní o kìí sí ìwẹ̀ mọ́ fẹ́ bí kírùn ìwẹ̀ mọ́ sọdún. Tàbá wá wẹ̀ tán a wà múra dáadáa. Ọkùnrin mùsùlùmí yóò wọ̀ sọ tó yẹ kọkùnrin wọ̀, obìnrin mùsùlùmí yóò wọ̀ tó yẹ kóbìnrin wọ̀ aṣọ dáadáa. náà ń pè ní àtàjámọ́lú wàtàsáyónú wàtàtàyò wàlúùsì jẹ̀dídì thiyā. Wọ́n lè tọ́ dáájú ní kó bá sọ tuntun láwọ̀ fẹ́ ń bá rówó ra sọ tuntun tàbá wá rówó lásọ tuntun ajmal ahsan. Ìtọ́ dáájú náà sọ wátá nílé àwàwọ̀ ìyẹ́ wọ́sọ rákùrakú lọ́sọdún ẹ̀rì. Àwọn tàwà jẹ́ ọkùnrin wọ́n gbà aláyé kálò lọ́fíndà lọ sí Eid, kálò lọ́fíndà sàtọ́wà lọ sí Eid lọ́jọ́ ọdún. Àwọn obìnrin wọ́n àgbà wọn láyé káwọn lọ́fíndà lọ sí Eid, wọ́n lè lò nínú ilé. Aṣọ tí bá fẹ́ wọ̀ lọ sí Eid wọ́n àgbà lọ́fíndà tó pé ìwọ ni kó bí mùsùlùmí lọ́fíndà jáde àmàlẹ́kọ́ ma ṣépè fún ìpìlẹ̀ níbi sẹ́fọ́rọ̀ wọn. Obi ọgbọ́ sóge obi mùsùlùmí o tí ó bá fẹ́ wọ náà kò gbọ́dọ̀ sóge débi yóò wà lọ́fíndà jáde gbọ́dọ̀ wá jẹ́ nǹkan olóòrùn àdúgbẹ́ni
kí wọ́n fọ́nù ká tó jáde kónú ní oún tí obìnrin bá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkùnrin ọlọ́kùnrin tí wọ́n bá gbóòrùn lọ́fíndà lára rẹ̀ wọ́n kọ ẹsẹ̀ sínálẹ̀ fún obìnrin yẹn wọ́n kọ lè fáwọn ọkùnrin náà ó wá kọjá lọ́dọ̀ ọkùnrin bí oye 50 bí 50 onìkan só bá okó bọ́ ọkùnrin 50 ẹ̀kọ́ Islam ó sì pàtàkì gan tọ́bọ̀ wá tí dìde o kò bá dá ìgbó lọ́mìnà kására fún ọkọ rẹ̀ no problem mẹ́kọ́lọ̀ jáde haramu lẹ́yìn náà táwọn obìnrin bá fẹ́ lọ sí Eid ọ̀ranyàn ni kí wọ́n lo hijab ọ̀ranyàn ni kí wọ́n lo hijab obìnrin gidi lọ sí Eid láì lo hijab wọ́n pè nìkan ní Umu Atiya nínú àwọn àgbàlagbà nínú àwọn mùsùlùmí sáájú ni ó ní amarana Rasulullahi an nukhrijahunna fil fitri wal adha ó ní Ànábì pa wá láṣẹ àwọn obìnrin Ànábì pa wá láṣẹ pé ká kó gbogbo obìnrin jáde lé lọ sí Eid ọdún túnú àtọdún léyá ká kó gbogbo obìnrin jáde gbogbo obìnrin ẹnìkan gbọ́ sẹ́kùlé ìyẹn máa tilẹ̀ kó pa lọ sí Eid ó láti ọlọ́mọge àtàrúgbó kódà tẹ máa obìnrin jẹ́ ń sẹ̀jẹ́ oṣooṣù àtẹ̀jẹ̀ ìbímọ ẹ̀jẹ̀ oṣooṣù ẹ̀jẹ̀ ìbímọ kò dí obìnrin mùsùlùmí láti lọ sí Eid ọwá ní fáàmàlì hóyàd tí wọ́n jẹ́ bá ń ṣe àìdá dáńsẹ̀jẹ̀ oṣù àbẹ́jẹ̀ ìbímọ lọ́wọ́ fọ́yẹ̀ tẹ̀sílìnà mùsọ́lá tí a bá dé ìdí àwọn òní lóṣìbítà àti kírun gangan wọ́n dó sẹ́gbẹ́ kan gbogbo wọ́n sẹ́jọ́ oṣooṣù àwọn òní kírun wọ́n dó sẹ́gbẹ́ kan ó ní kí wọ́n lọ ṣe ó ní wọ̀ṣẹ́dẹ̀ lè khaira oore ìdí àwọn oore tí bẹ́ ìdí àwọn oore nígbàtá màlíkà bá ń pín wọ́n pè kàn wọ́n tó kò jókòó lé ó ní wà dáwàtà mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àdúrà àtà mùsùlùmí ó ṣe nípọ̀nà yẹn ni kí ìmáàmù ṣàdúrà fún ilẹ̀ ìdí ó láwọn náà wà ní àdúrà àná orí àdúrà tí wọ́n mùsùlùmí ẹsẹ̀ ń jọ yẹn wọ́n ní mú rẹ̀ wá bá wọn lé ó wá nígbà tánà fi sọlé ó láwọn ní àwọn àní ìpè ní níjà ó ní kúlù máa sọfánà bí pé ya Rasulullah ìyó jíṣẹ́ Ọlọ́run ìdáná la yakunu láha jẹ̀lìbáàb ọmọbẹ̀nú àwọn obìnrin o tí wọ́n ní jẹ̀lìbáàb wọ́n ní aṣọ ńlá tí wọ́n wọ̀ sókè aṣọ wọn náà pé jẹ̀lìbáàb pé a tó pé wọ́n ní jáàbù tí wọ́n wọ̀ lékè aṣọ wọn kí bí wọ́n lásọ tí wọ́n wọ̀ jẹ̀lìbáàb nùbìnrin máa ń wọ̀ lọ sí 8 kẹgbẹ́ kóbìnrin wá tágèlè kọ tágèlè láti wọ́n lọ yìí tó bí mùsùlùmí kí sí kan rẹ̀ lọ tágèlè gágá haina jẹ̀lìbáàbùwà ń bó jẹ̀lìbáàbùwà haina ìjáàbùwà ẹ̀rì ọ wá ní ẹjọ́ wà ní jáàbù ńkọ́ tí kò má lọ ní ìròjẹ́ Ọlọ́run alábìnrin ara ó ní litulbisaha ukhtuha min jalibabiha àwọn ọmọ ayé mi tí a bá ní jẹ̀lìbáàbù tó ṣẹ́kù kí wọ́n fún pé àṣẹ omi a máa yá sọ́lọ sí ìdí tó mẹ́nu àṣẹ omi lè yá sọ́lọ sí ìdí umùrùkọ́ ya min jẹ̀lìbáàbù yí o Umu Aisha mo fẹ́ lọ ìdí ogun jẹ̀lìbáàbù anábìnikọ́ ya ẹ̀kọ́ kan kódà ma ń bẹ tàbájọ jẹ́ aládùgbò dájọ́ ma ya obìnrin bí mẹ́fà ní aládùgbò ikọ́ ma bèèrè pé ọmọrùkọ́ ya jẹ́gbà olẹ́wọ́ lọ sí ìtì sẹ́ni tó ń sọfẹ́ àṣẹ náà ní tí wọ́n bá ní kó tó pé ìdì tó dé kí a ti lọ fún lágbájá èyí tó sí ilé báyìí wọ́n ní jábù ìmárùn ọmọ ìyá rẹ̀ ò lẹ́yọ kan anábì ní kọ́ yá mẹ́sọ̀bọ̀ Muslim
bá ṣe sọdún nìyẹn. Lẹ́yìn náà tàbátí wá jáde kó ń lé ájẹ́dù kó ń lé bí takbir pẹ̀lú tóbi Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd dábí jáde kó ń lé ìgbọ́lọ̀ tóbi àtọkùnrin àtobìnrin ohun àwọ́ ọkùnrin ọlọ sókè ohun ọlọ́ọ̀lẹ̀ wọn àfikún bí máa pariwo ọ̀pọ̀lọpọ̀ gbàǹgbà mímẹ̀ ohun àwọn obìnrin ló líkè tí wà kò dábẹ́ tó pé ohun obìnrin ìhòhò ni àwọn a máa wí àwọn alá máa wí sókè ẹ̀ tó ẹgbẹ́ ìdí dáa lọ òjì náà alimashi kí a rìn lọ bẹ̀ abdul lọ́dá tí ìdí dáa lọ bá jìnà káàrin lọ dájú ká gùn kan lọ mọ́ ìdọ bá ti jìnà agùn kan ni lẹ́bìrán kan wọ́n pàkì mọ́tí wọn lọ sí ìdí tó yí lọ dára jù ṣùgbọ́n rú àwọn àwátáwà ní gbòrò bẹ́tàwà lẹ́kọ̀ọ́ ọmọbẹ ní Òṣòdì ọbẹ̀lẹ̀ kí ní Agége tó ìdọ̀rọ̀ ẹ̀kọ́ kó sí kíní kọwọ́ nǹkan gùn iná sí pé kọ̀yẹ kí ìdíwà kó jìnà lẹ́yìn náà àwa wà ní kí mọ́mù tó dé a máa ṣe tẹ̀kìbí torí máa fẹ́ àtẹ̀bùkìr fil khuruj káti jáde lé kéèsè kan rí kan ní àbáyídì kéèsè kan rí kan tó pé àbáyídì tó ní lágbọ́dọ̀ màsìkò tán bá kíìdì mi níbi àti fẹ́lọ kíìdì wọ́n ni mẹ́tọ́ kíìdì yóò aago 8 ni wọ́n náà mọ̀kàtọ̀ gbọ́dọ̀ jáde lé ìmẹ́tọ́ kíìdì aago 9 ni ọmọkàtọ̀ gbọ́dọ̀ jáde lé aago 10 mọ̀tọ̀ bá jáde lé èyàn máa bèèrè ìdí wọ́n ní ọ̀kan aago 8 ọ̀kan aago 9 ọ̀kan aago 10 ó wà wo ìbòlò tí ń bọ̀ èwo ló rọrùn fún ẹ̀bẹ̀ bẹ̀lẹ̀ ó lọ kéèsè kan rẹ̀ gan ní wọ́n ti kírù dákò tó ní ìdí ìrún tó pẹ́ ìkànnì lọ́dún tó dọ́dún mi wà mísì nígbà àwọn tí a jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbàǹgbà mi bẹ àwọn tí a tábà máa jẹ́ ká mísì ìdí láwọn ìyàwó àtàwọn ọmọ ìgbà mi ń bẹ bàbá ti múra tán àwọn ọmọ ò tí wẹ̀ bá ti múra tán àwọn ìyàwó tí wẹ̀ ẹ̀rì torí díẹ̀ ìwọ̀n náà tó fẹ́ kàn ìyàwó àwọn ọmọ ẹ̀ tètè lọ́yìn ìdí ó ti láti àsùnbà tàbí látàlẹ́ ọdún kọlá ẹ̀yìn Abdulhafiz ẹn bá pẹ́nu yí yóò bá mi lọ́ni o kìníkan ẹ̀ ti lọ dí ẹ̀ tètè jí náà lẹ́yìn náà àwa kéèdì ìmọ́mọ́ wa kéèdì fún wa rákà méjì ní ìdí rákà méjì náà ní ìdí ọdún ìmọ́mọ́ sì kí ó sókè ní yóò ké Fatiha tó bá masuratul A'la rákà alákọ̀ọ́kọ́ yóò ké sí tí ó bá mọ̀ yẹn sẹ́bì tí ó bá mọ̀ ẹni súra lórí pé tó bá di rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Fatiha yóò ké Gáṣíà tẹ́gbẹ̀rẹ̀ alẹ́ àtàkà tàbí Shams wà Shams wà dùn àhà tí ó bá wá mọ̀ ẹni ló lè kèsì tàbá wá fẹ́ kí rákà alákọ̀ọ́kọ́ alágbàtà sí méjì ni Allahu Akbar Allahu Akbar méjì lásì tàbá wá fẹ́ kí ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn alágbàtà fi dìde ńlẹ̀ sókè márùn Allahu Akbar ẹ̀rì lẹ́yìn náà ìmáàmù asálàmà àwọn náà sálàmà ìtókù lẹ́yìn ẹni alẹ́kùtùbà kí mọ́ sí òtùbà fún wa ìtọ́ dáájú oníkájọ́ gbọ́ kútùbà tó tàbájọ́ gbọ́ kútùbà àdísí àtíyà ipé afẹ́kẹ́ rí dáadáa tí ó ṣẹlẹ̀ afẹ́kẹ́ gbádùá ìgbà ìmáàmù bá parí ó pàdé tó sàdúwà ó wájú gbọ́ kútùbà ó ti dìde ó ti parí tó lọ ṣe lọ tó dáájú nìkan tó gbọ́ kútùbà
wọ́n wá sí útúbà fún wa lẹ́yìn ìgbà bá ti kírun dáadáa sí útúbà tán lẹ́yìn náà ẹran pípa ọ̀pẹ̀ràn àti parí ìdìnà nígbà yẹn wá rèé lórí ìgbà òlà wá pẹran gbólé yẹn máa ń pẹran àwádá kìí ṣe imam gbò ní máa mọ́ pẹran ìgbò ní máa mọ́ pẹran gbò látà ìsẹ máa mọ́ pẹran èyí tó dára jù o ní pé imam mú ẹran lọ sí Eid ìbẹ̀nà sọ Bukhari báàbù kan ní tí Bukhari sọ pé ìmá pẹran imam ní Eid ní musalla tó dáa ní kí ẹran imam wà ní Eid tó dáa ní tó sì dáa jù ní kí máa mú pẹran tẹ́ká tó pẹran yẹn ló dára jù ṣùgbọ́n àwọn àfáà lórí pé ẹn tí ó ṣe máa gbé ló lè pẹran àwọn àfáà ní opinion bí mẹ́ta àwọn kan ní tàbá ti kírun tán tí bá ti pé salamu alaikum wa rahmatullah salamu alaikum wa rahmatullah ẹjọ́ bàbá ẹdógbó ìlọ pẹran ìyẹn irun àgbọ́dọ̀ má kírun ká tó pẹran táà bá jẹ́ kírun táà pẹran ẹran lè ọkọ̀lápá àpẹran jẹ́ rẹ̀ òpínà ọkànà tí mo bá ti sálámà ẹ̀lọ pẹran òpínà mí ni pé ẹjẹ́ ó ṣe útúbà kí máa mú kírun kọ́ sálámà kó tó ṣe útúbà kẹ́ tó pẹran òpínà ẹlẹ́kẹ̀jì nù ńgbàtí ó kírun tán ó ṣe útúbà tán ó tó pẹran àkan ní ìgbà tí ọba tí ìṣe útúbà yẹn ètò oòrùn tí ìdílẹ̀ ọ̀yàn náà bí ara àrùn náà ni útúbà náà mi àgbàbẹ̀ pé útúbà náà ara àrùn ni ọ̀nà kejì nù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni pé ìmáàmù ṣe útúbà ìmáàmù kírun ó ṣe tó ṣe pẹran bánẹ́kẹ̀ tó pẹran ìyẹn Màlìkí mú dání ìyẹn ló sì dára jù ìyẹn náà ni Imam Ahmad bá sọ pé dára jù ìyẹn náà ni Imam Abu Hanifa sọ pé dára jù lóyìn fi lọ́nà bàbá wá ń bí ìmáàmù ọpẹran tán yóò tún lọ́bẹ̀ sókè ìyẹn ló dára jù ìyẹn lè pẹran lẹ́yìn gbàjá sálámà ìyẹn lè pẹran lẹ́yìn útúbà ìyẹn lè pẹran gbàtí máa mú bá pẹran ṣùgbọ́n ìtọ́ dáa jù ní kájíkí máa mú pẹran kó tó rípa pẹran ìyẹn ni ó mẹ́lọ́dọ̀ Màlìkíyà bẹ́ẹ̀ sọ Muslim bẹ́ẹ̀ lẹ́nà àwọn kùká máa kíra wa a máa kíra wa a máa kíra wa a máa kíra wa taqabbalallahu minna wa minkum taqabbalallahu minna wa minkum ẹgbà gbẹ́nà bá wà ní taqabbalallahu minna wa minkum ẹjọ́ bá gbẹ́nà wá ẹkú ọdún ọlọ́njẹ́ àsàmùdó ọlọ́njẹ́ àsẹ́gbẹ́ o a máa kíra wa kò sí ní táà lè fi kíra wa ẹbá kíra ilé di Haúsá ẹbá kíra ilé di Gẹ̀ẹ́sì ẹbá kíra ilé di Faransé ẹbá kíra ilé di Yorùbá ọba sì bọ́lá bá wá ẹmà kíra ilé bá wá náà lọ a máa kíra wa ẹmà kíra wọn ni ọgbọ́ sọ pé nǹkan bẹ láàrin ìwọ ẹnìkan kẹwàájọ sọdúnkọ má kí tàbí kíkọ́ má dá lóhùn àtẹ̀lé òfin ọdún ìdùnnú ayọ̀ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ òun náà ni kódà máa lọ àǹfààní ọdún láti parí ìjà tí bá ń lọ nínú gbèsè ayé wa lẹ́nà káwà kẹ́kọ̀ọ́ yàrá pípa kásì pàṣẹ kí á pa eléyìí òun náà ni ti bẹwájú wa pípẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run jí máa jọ mẹ́jọ òun náà lọ́jọ́ ọdún abẹ́ọ́lọ́ ọba alẹ́kọ̀ọ́lá kó jẹ́ àjọjọ́ mẹ́jọ náà lọ kó jẹ́ kọ́dún náà bá wà láàyè gbogbo àtà àti rówó ẹran táà ti rà ọlọ́mọdé ọjà lọ ọlọ́mọdé òkú ọlọ́mọdé ó jí gbé àwọn táà ti rówó ẹran ọlọ́mọdé bọ̀ aláṣírí ọlọ́mọdé kásọ̀nà ayọ̀ gbọ́ta fẹ́ travel láti Èkó lọ sí ìlú wa ọlọ́njẹ́ alọ́dá kábọ̀ dáadáa àwọn táà sì rí sí pé kúnnà lẹ́fẹ́ sọdún káwọn wà dáadáa wá tó di ẹ̀yọ ọdún náà kápàdé láyọ̀ kátọ̀rọ̀ àforíjì pẹ̀lú ọkùnrin ẹ̀sẹ̀ wájẹ̀ wa.